mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáláyé, mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín tológun, mo kí yín káàbọ̀ sórí ètò wa, ètò yín ni ẹ gbà yíyẹ̀wò ẹ bá wa dá sí. Ẹ̀yin ènìyàn mi, fídíò tí mo mú wá lónìí, fídíò tó lágbára díẹ̀ ni lórí ọ̀rọ̀ Mufti Ìwó òun ni mo tún mú wá. Gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé ọ̀ràn gbogbo kì í sẹ́ lórí alábàáhùn. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ lórí ọ̀rọ̀ arákùnrin yìí, kí ìlú dàrú kí gbogbo ẹ̀ fọ́jú pọ̀, òun ni arákùnrin yìí máa ń ṣiṣẹ́ lé lórí. Ṣùgbọ́n ẹ bá mi farabalẹ̀, ẹ tún jájọ gbọ́ nǹkan tí Mufti Ìwó tún sọ. Ọmọ ọba pọ̀ o, ọmọ ọba pọ̀ ń wo o, ó ti àwọn òrí mọ́gàjí kankan, ìyẹn ni pé olórí ilé ọlọ́mọ ọba kankan tó jáde wá láti wá máa tako ọba àwa aráàwọ̀. Ẹni tí bá ń lọ sí ipò ọba ó mọ̀ pé ipò àṣà àti ìṣe ni ó mọ̀. Sọ́ba ti mọ̀ yí pé tí wọ́n ń ṣe ń bẹ̀ ọba ti ní àgbékalẹ̀ tiẹ̀. Sọ́ba ti mọ̀ pé tí wọ́n ń ṣe ń bẹ̀ ò lè ṣe kí ló wà lọ́bẹ̀. Lápèjúwe, a kí àwọn bàbá wọn ọba ilẹ̀ Yorùbá, a kí wọn púpọ̀ pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n gbà wá bá a ti rí lásìkò yìí. Ọ̀jájá is her father. There is no dispute, no controversy about that. And we want our own Baba Ọ̀jájá, having thanked him for using his wisdom as an elderly person, not minding of his age, but where he is a great position and he's using it very well. I want to thank him for being patient for our own king here. Dr. Abdulrasheed. So Olúwo kọjá ẹni tí èèyàn máa ń takò àfẹni ọba fẹ́ tẹ́. Ṣé ẹ mọ̀ yìí pé bí bá ṣe ń sọ̀rọ̀ ìbéèrè bá lọ gáràjì gan, ẹ rà àwọn tí ń ṣiṣẹ́ ẹ sì rà àwọn tó yẹ pé wọ́n máa ń jókòó ń bẹ̀, wọ́n máa ń jókòó de owó ni. Tẹ́ẹ̀ni mọ ṣẹ́kẹ̀ kan báyìí tí ń ṣe, wọ́n sì fẹ́ máa jẹun, kódà wọ́n tó fẹ́ máa yọkùn. Bẹ́ẹ̀ dé àárín àwọn alálàáfà aláìníṣẹ́ wà, bẹ́ẹ̀ dé àárín àwọn ọ̀mọ̀wé wọ́n wà, láàrin olóṣèlú wọ́n wà. Ẹ̀dẹ̀ ráwọn tí ń ṣiṣẹ́ tí ń gbìyànjú tí wọ́n ní action tí wọ́n sì ń fẹ́ dáadáa nílùú. Wọ́n bẹ́ẹ̀ náà ló ti wà nínú àwọn ọlọ́mọ ọba náà. Aláìníṣẹ́ wà tó pé ilẹ̀ ló fẹ́ máa ta jẹun. Olúwo sì ṣẹni tí máa ta ilẹ̀. So ẹni tí ọba wò pé kólúwo máa ta ilẹ̀ kó sì máa pín òun náà ní nǹkan, tólúwo wà talẹ̀ ó ṣeé ṣe kó máa bínú pé àmọ́ tó bá níṣẹ́ tiẹ̀ tó gbájúmọ́ báyà sí wà ní ìsìn ó kálukú wa ló níṣẹ́ tí a ta gbájúmọ́. Àfáà ní àdẹ̀ní bísínẹ́sì wa mo ní bísínẹ́sì tèmi ó tó 4 àbí 5. Kò sẹ́nìkan tó wà áfítà pé òun retí owó, àwọn òun retí bónọ́ọ̀sì kan lọ́dọ̀ anybody. Ẹ bá ti ń wá fà ó ń wá kíni o, ó ń wó fò bí tó lu àwọn èèyàn mọ́lẹ̀ láìpẹ́ yìí ni CBEX. Tẹ́ ẹ bá ti fẹ́ ṣòwò, tẹ́ ẹ bá ti rí ẹ tẹ́ ẹ fẹ́ bá ṣòwò, ẹ wà bí careful. Ọ̀rọ̀ tí mo ti ẹ̀ ní lórí òun tí ń bá ra yà díẹ̀ bẹ́ẹ̀ òun ni wípé gbogbo òwò tí ń bẹ lórí net, gbogbo nǹkan tó bá ti jẹ mọ́ internet, ẹ mọ̀ pé àwọn kan ló ní wọ́n sì ju a lọ. At anything tẹ́ bá ti rí ń bẹ̀ ẹ máa wà bí careful. Ọlọ́gbọ́n gbogbo wọn polówó rẹ̀ dọ́dọ̀ tèmi náà. Ẹni ń wá fà ní ṣe kíni ní ń wó fò. Wọ́n polówó ẹ̀ dọ́dọ̀ mi, ìbí ìṣe irú kan báyẹn tí mo bá bẹ́ẹ̀ ṣe business bẹ́ẹ̀ sì mo rí báyìí. Èmi á máa ra property, màá máa tún tà. Kí n tó ra property lọ́wọ́ rẹ̀, màá rí pé ẹ̀sìn wọ́n ló ní. Káwọn sọ pé ẹ̀sìn business pẹ̀lú sọ́wọ́n tẹ́ ẹ̀ mọ̀. Ní ìsìn bẹ́ẹ̀ gbogbo àwọn ọ́fíìsì tẹ́ yí àwọn oní-CBEX lọ kọlù ní ìsìn. Ara yín náà ni ọ̀yìn náà lẹ́jọ́ ní nǹkan yín. Àwọn ìbò tó gbé kiri sórí íńtánẹ́ẹ̀tì àwọn dà. Ó ti lọ ní ìsìn ìbò lẹ́ẹ̀tì rí báyìí. Gbogbo yòókù náà tó wá tún jọ mọ́ bẹ́ẹ̀ torí pé kèsè CBEX nìkan ló wà, yìí náà tí gbogbo yòókù tó wà. Ẹ ṣọ́ra
owó orí íńtánẹ́ẹ̀tì, owó tẹ́ẹ̀rí, irú ẹ̀ náà ni ń bá wọn ẹbí náà jà. Òwò tí ò lójútu ni wọ́n fẹ́ máa ṣe, wọ́n fẹ́ máa talẹ̀, wọ́n fẹ́ máa ráwọn owó kan tí ó jẹ́ pé tẹ́ máa ń ṣàlàyé ẹ̀ fún ọba ìwọ tó làákàyè rẹ bá pé, àbí ìwọ tó yẹ pé ọ̀làjú, wọ́n mọ̀ pé ayé ti kú òun gbogbo èyí, kí wọ́n máa retí pé Olúwo tó bá ti bùn lówó òun náà ó nì bẹ́ẹ̀, tó bá ti talẹ̀ kó bá mú tòun náà nǹkan ẹgbẹ́ ṣé Olúwo jẹ́ bí gómìnà àbọ̀jẹ́ bí chairman local government. Àwọn chairman local government gbẹ̀mù ní dé ọ̀dọ̀ wọn, Olúwo náà ń gba sálárì ni, sálárì tí ò tó ṣe kankan. Téèyàn bá ti ẹ̀mẹ́ tí ń pè ní Olúwo, èèyàn máa wo ni pé ibùdókùnrin tí ń rówó, because ẹni tí ń sọ àdúrà ọ̀rọ̀ báyìí jáde tí ò gbogbo àwọn ọba olówó tí wọ́n jọ fẹ́ràn ara wọn tẹ́lẹ̀ wọ́n ti jà lórí ọ̀rọ̀ ẹlẹ́bọdé ọ̀sẹ̀ ẹlẹ́bọdé. Bólúwo ṣe wà wọn ó lójú tì kì í gba kankan ṣe pé yóò máa tọrọ jẹ lọ́dọ̀ ẹnìkan káàkiri. Ẹ máa gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tara yín jẹ wọ́n ní àwọn kan sọ pé ọkọ ni ọmọ bínú, bí ọba bínú ó bínú. Kí ni Olúwo sọ tí ó fi ní táàgì ọkọ ọmọ bínú? Wọ́n ní Ifẹ̀ láti wá, ẹ̀bá wà láti fẹ̀, ibẹ̀ rìn débẹ̀ fẹ̀ náà ni. Ìwé náà gan-an ṣe ẹ̀rìn wà bẹ́ẹ̀ náà kọ́ ni. Ìtàn tí wọ́n láwọn kan pa pé àwọn Ifẹ̀ láti wá, àwọn bẹ́ẹ̀ sí rìn káàkiri náà nu. Bàbá yín, bàbá gbogbo wa náà ni Oòduà, ó rìn wá fẹ́ ni. Ifẹ̀ oṣù orírun wa. Bólúwo bá sọ pé Ifẹ̀ oṣù orírun wa bẹ́ẹ̀ ni. Bàbá wa Oòduà ó rìn wá bẹ́ẹ̀ ni. Ẹ̀yin gan náà nìsín, Ìwó náà ṣe orírun yín, torí ẹ̀yin náà ti sọ pé ẹ̀rìn wá láti Ifẹ̀ ni. Ṣé gbogbo ìtàn pátápátá àwa tá a bá ti lajú, bóyá o kéwú ló fi lajú, àbọ̀ kàwé ló fi lajú, àbọ̀ oníláárí gan, oníláárí oní nǹkan tó ń ṣe tí gbogbo èèyàn lè bọ́ ọ dá sí báyìí. Kì í ṣe pé wọ́n mú bọ̀ àwọn kìnnì kan tó bá dé látàfin ẹ̀ náà làwa ń jẹ́ o, àwọn owó òfìsẹ́ bí láì táwọn àfáà ń jẹ ọmọ máa ń sọ wọ́n dẹni tí ò ní láárí ni. Kò sí ẹnì kankan nílùú Ìwó lónìí, kò sí ẹnì kankan nílùú Ìwó lónìí tí ń bólúwo jà. Olúwo kọlu ẹnì kankan, àwọn aláìníṣẹ́ ni ó lè máa bá Olúwo jà. Inú títí ẹ̀ bí mi sí ẹ̀yin olóṣì tẹ́ ń kóra yín lọ sórí íńtánẹ́ẹ̀tì àdàbà dì pẹ̀lú yín. Tí a bá rí ọlọ́mọ ọba kan tó bá kóra rẹ̀ jáde wípé òun ègèsì Olúwo, ẹ wo wọ́n máa fún yín ní ẹgbẹ́ ọlọ́mọ ọba tó pé kò sí ilé ọlọ́ba kan tẹ́ ti ní rí majority tá a kó wọn jọ báyìí. Kò sẹ́ni kankan tó ní láárí ní ọlọ́mọ ọba tí ọmọ support Olúwo. Sókó wa jẹ ni, sọ́talẹ̀ wa ni. Ẹni tí Olúwo bá ti joyè kọ́mọ fún yín ní kọ́mísà wọ́n lọ joyè. Kí lè fẹ́ jókòó tì? Kí sẹ́yìn lẹ́yìn Olúwo síbẹ̀? Ọlọ́run àkọ́kọ́, lẹ́yìn náà gómìnà. Àwọn tó fi Olúwo bẹ̀ náà ló lè yọ. Ọlọ́run lẹ́yìn náà tọ́lọ́ máa fẹ́ lo gómìnà. Mọ́dẹ́ sódò rẹ̀ ọ̀kan lónìí. Ẹ̀yin tí a máa wí fún wọn ní ìbòtòbòtò ẹnu kan tó náà pé ra rẹ̀ lọ́ba. Àwọn olódo tí wọ́n ń ṣẹbọ káàkiri ọlọ́ba ẹlẹ́bọ lòun. Wọ́n ló ní gómìnà ẹ bá ní yọ Olúwo, ẹwà láìtàláì. Àwọn gómìnà wọn á gbọ́n jù bá ń lọ. Àwọn ẹ̀gọ́ ni máa lọ rí bá gómìnà pé ẹ bá ní yọ Olúwo. Ṣé rí kí gómìnà ọ̀dá yín lò? Gómìnà ọmọlúwàbí tó pé àríjà ìjẹ̀gbà kankan tó ọ̀dà wàhálà kankan lẹ̀ àfijọba tó máa ṣẹ́tù ìjà ẹ̀sìn. Gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun Adélékè, ìjà ẹ̀sìn àríjà ẹ̀sìn katọ́kọ́ọ̀sì ọ̀jẹ̀ kó rú torí pé onílàákàyè ní onídéédé ní tí ó fẹ́ ṣe lọ́gbájúmọ́ wọ́n á ń tọrọ pé wọ́n bá yín yọ ó sọ pé wọ́n yọ̀ wọ́ àwọn ọ̀dọ́ bá ti ráwọn àwọn kan máa tó pé Olúwo ń bú òòṣà wọn náà bú Ọlọ́run ibi tó wùnú bú Ọlọ́run òòṣà ló bú wáyà bú Ọlọ́run tó má bí ọdá ó bú òòṣà náà nù sí ìwọ lòòṣà ni ẹ sọ fún òòṣà kó pe ẹjọ́ tàbí kí òòṣà kó múra kó lọ àrẹ́sì Olúwo fúnra rẹ̀ ó yẹ kí òòṣà gan pe ẹjọ́ ó yẹ kí òòṣà kó lọ àrẹ́sì Olúwo kó gbé kúrò láàfin ni ọba tó yẹ pé bó ṣe ń bú òòṣà ní ń dán sí ló níyì sí ẹ̀yin tẹ́ ti gọ̀ bí tasutasu ẹ máa ń pa àwọn àtọ́ orí burúkú ṣé ìtàn rẹ̀ ni pé bá a ṣe wá láti Ifẹ̀ lọ́wọ́ pé òkúta lẹ wọ́ wá láti Ifẹ̀ òkúta mẹ́ta ńláńlá lẹ̀ ń wọ́ bọ̀ láwọn bàbá yín tẹ̀ wí ń wọ́ bọ̀ ìtàjọ́ yẹn pamọ́ ẹ̀tún wá ń ṣe adé Olúwo báàgì dábì nǹkan náà ni adé obìnrin náà ni adé yín gbogbo gbọ̀ntàn ńgbẹ̀ bá ń pápápá bí ẹbọ bọ́ọ̀ náà lẹ́ẹ̀mọ̀ sí tẹ́ bá rí inú ọlọ́mọ ọba tí bá ń takò Olúwo lónìí kọ̀ lẹ́sìn ni oògùn páàgùn ní ń dà láàmú ṣé kò sí Olúwo tí máa jẹ àwọn ọmọ ọba yẹn wọ́n máa dè wọ́n
wọ́n ti láwọn oògùn kan àwọn àfọ̀ṣẹ kan wọ́n máa fi dé wọn Olúwo tó lọ mo sún mọ́ dáadáa ọ̀dẹ̀ fẹ́ràn mi àwọn ọwọ́ tí wọ́n wà lára àwọn Olúwo pọ̀ bí ọwọ́ ìmùlẹ̀ wọ́n ti láwọn ìmùlẹ̀ kan tó pé wọ́n máa mú wa láìta láìsún fún láìsí láìlá wa bẹ́ẹ̀ náà làwọn kan náà bẹ̀tẹ̀ pé wọ́n máa dààmú ọba Olúwo àwọn Olúwo tó ti jẹ́ lọ ni o kódà yìí ní a máa bú ọba Olúwo tọ́ọ̀gì kan bẹ̀ tí wọ́n bú ọba Olúwo kódà tó tún ṣe dáadáa síyàwó Olúwo tọ́ọ̀gì kan ní náà àgbà nílùú àwọn Olúwo tó lọ́hùn àwọn Olúwo tó ṣe rí fún ni àwọn Olúwo tó pé wọ́n bá talẹ̀ wọ́n sì bá náwó wọ́n sì ní jíṣẹ́ lọ́dọ̀ rẹ̀ àwọn Olúwo tó pé ìmùlẹ̀ tí wọ́n wà kò gbọ́dọ̀ báwọn tí wọ́n jọ múlẹ̀ jà ẹ̀kẹ́ àwọn Olúwo tí ò lajú wọ́n rí tí Olúwo ń ra mọ́tò wọn rọ̀ pé Olúwo ó ní bísínẹ̀sì tiẹ̀ lọ́tọ́ wa láwọn ní bísínẹ̀sì ẹ̀ ní Canada ó sì ní bísínẹ̀sì ẹ̀ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí náà bẹ́ẹ̀ náà lọ láwọn ọ̀rẹ́ oríṣiríṣi àwọn ọ̀rẹ́ tí ò jẹ́ mọ́wò àwọn ọ̀rẹ́ tó lajú ẹ̀wọ̀n bó ṣe yẹ wo nẹ́tíwọ̀kì rẹ̀ kó tí ì sí ọba kan nínú Ìwó tí wọ́n jẹ tó ní nẹ́tíwọ̀kì rú tolúwo tó ní external relation adẹ́kọ̀ọ́dẹ́ sí ọba kan tí wọ́n jẹ níwò tó kó aráàlú mọ́ra tó tó Olúwo ẹ̀rí ọba náà ó kó bá a sọ pé kírísẹ̀ ń bẹ níwò yẹn lọ bí ẹ léèrè kò gbógun tiẹ̀ náà àwọn ẹlẹ́bọ̀tẹ́ ìwé ìgẹ̀kọ̀ gbógun tiẹ̀ ebi ńgbà tí ó di bákan ó pè wọ́n pé aṣọ ẹ̀kú yín tẹ ẹ̀yin léegun ẹ change aṣọ yẹn lọ wá aṣọ tó fáìn kẹ́ ẹ máa wọ̀ wọ́n máa yìí pé tí wọ́n rùn tẹ́ pé wọ́n ò fọ́ rí ẹ bá sì wọ àfin báyìí wọ́n máa rùn ní wọ́n lọ láàrin àwọn èèyàn náà wọ́n máa rùn ní ó fún ọ nímọ̀ pé ẹ máa change aṣọ yẹn nígbà ìyá ní káyà kí eléegun ọmọ wọ̀ ọ́nú àfin mọ́ ṣé dandan kẹ́ ẹ wà àfin ni so ẹ jẹ́ ìsọ̀rọ̀ àṣírí fún yín tẹ́ ẹ bá rí inú Ìwó bóyá àfáà kan bá jáde ń takò Olúwo àwọn àfáà bí ni wọ́n mọ èmi tí mò ń sọ̀rọ̀ yìí o ó ń bẹnu yín ẹ̀yìn aláràfáà tá a lè tú yín láti rí o a ní fídíò lọ́wọ́ o tẹ́ ẹ̀ máa gbẹ́bọ lóru tá a mú yín lóru ẹ̀yìn àfáà tẹ́ ẹ̀ máa gbẹ́bọ lóru tẹ́ ẹ wé aṣọ wáìtì a sì sọ fẹ́ni kankan ẹ̀yin náà lè mọ̀ pé àwa àti yín àjọ mọ́ra ó ń bẹnu yín a sì máa ń kìlọ̀ fún yẹn máa ń jáde wá síta láti a máa bú Olúwo torí gbogbo yín kì í ṣe ìjà reality lẹ̀ ń jà bí kẹ́ ẹ máa jàjà pé kò sínú ẹgbẹ́ bí kẹ́ ẹ máa jàjà pé kò máa gbọ́ràn sí yín lẹ́nu bí àwọn ọba kan ṣe máa gbọ́ràn sí yín lẹ́nu kódà wọ́n á máa ra chairman local government pa wọ́n rà pa ní tí a bá sọ fún pé kọ́ máa sí ní ọmọ wọ́n máa fi ọwọ́ rẹ̀ báyìí wọ́n àkàrà gbóná lórí iná àwọn àgbà kan bẹ báwọn àwọn àgbà táwà bá fa wàhálà láàrin 32 years títà àwọn ohun tí yẹ 60 ìgbìmọ̀ àgbà oríṣi bíi mẹ́rin ni ọjọ́ tó ń bá sọ̀tàn rẹ̀ gbogbo rí ó mì tìtìtì àwọn àgbà bíi oríṣi ìjọ mẹ́rin ẹgbẹ́ ìmùlẹ̀ mẹ́rin tẹ́lẹ̀ pé wọn ò bí ọba kan dá àbílẹ̀ ìmọ̀ọ́mù kan dá nílùú Ìwó kọ́mọ̀ wà ń bí méjì mbẹ́ tí ọba ní wà ń bí mẹ́rẹ̀ẹ̀rin gbogbo wọn lájọ fa wàhálà torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ bá dé àkọlùra wa ń bẹ̀ ọ̀rọ̀ olórí ìṣèlú dé àkọlùra wa ń bẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́lẹ́bọ dé àkọlùra wa ń bẹ̀ ọ̀rọ̀ ká máa jẹ gàba lórí àwọn aráàlú economically àkọlùra wa ń bẹ̀ kódà ọ̀rọ̀ education àwọn kan bẹ náà tẹ́ pé àwọn náà vi àwa níbi ọ̀rọ̀ education àwọn kan bẹ ìmùlẹ̀ ní ẹ̀yin tẹ́ ẹ̀ bá lajú tẹ́ ẹ̀ bá máa tẹ́ ń pè lù ẹ̀sẹ̀ lẹ́lẹ̀ àwọn àlù tó bá ti pẹ́ àwọn àlù tó bá ti dàgbà àwọn ẹgbẹ́ wà tí wọn èyí kéde wọn ta àwọn ni wọ́n sì máa darí ìlú especially ẹ̀ lè jọba àwọn ni wọ́n fọ̀ baálẹ̀ ẹ̀ lè jẹ́ chairman ìlú yẹn wọ́n mà sí àwọn olóṣèlú gan wọ́n máa lọ rèé bá wọn ẹgbẹ́ nìsín ọ̀dọ̀ sọ́ba bẹ́ẹ̀ náà ni lè máa mú tẹ́ bá ti rí olówó ńlá kan báyìí báwa ti wà nìsín àwọn èèyàn tán lé olówó kan tí ò nítumọ̀ lọ ẹ̀yìn sọ̀tà ẹ̀ nìkankan o ṣùgbọ́n pé olówó kan wà sọ pé wọ́n rà wá sí abẹ́ a máa jókòó láàfin rẹ̀ ń jojoojúmọ́ àwọn èsì ẹ̀yẹ ìyẹn wa jẹ́ sọ yóò dọ̀ fún yín tẹ́ bá rẹ́ nìkan tó bá jáde sìn tó bá pẹ́ àìláàfà kó ń takò Olúwo ẹ lọ wò wọ́n dáadáa ẹ wo a ti mú yín náà yẹn láàfà o tí ọlọ́pàá mú yín bẹ́ẹ̀ni nǹkan tí wọ́n wá lọ́wọ́lọ́wọ́ báyìí wà láìta láì bẹ́ẹ̀ni wọ́n yín tó ń wá lọ́wọ́ báyìí sọ pé orí òkú wọn ka mọ́ yín lọ wà láìta láì súnmọ́ bí láìláìsí láìláìwà tí wọ́n bá rí àwọn tọ̀ ní wọ́n sá lọ ni àwọn yòókù wọn amú wọn àdẹ̀kùn aláwọ̀ ọlọ́pàá lọ àkú ń sọdẹ lóru ẹmbáyìí sì ń sọdẹ lóru ó rí gbogbo tí ò sí lọ́sàn tẹ́lẹ̀ ojú rí lọ́sàn ẹ̀ rí
àwọn kan ẹgbẹ̀jì ni wọ́n ìmùlẹ̀ burúkú tó máa ń bọ́ olúwo jáde ọmọ ọlọ́ba torí pé olúwo ìṣẹ̀lẹ̀bọ ni ẹ wà máa wí nǹkan mi tí ó ṣe gbogbo àwọn tí wọ́n máa fẹjọ́ olúwo sùn wọ́n máa dọ̀dọ̀ wa kò sí bí èèyàn ti fẹ́ sọ̀rọ̀ olúwo ọ̀fẹ́ yanjú ọ̀rọ̀ nílùú wò ọ̀dọ̀dọ̀ wa kò sí bí tí kankan tó ṣe fipamọ́ nínú yéésù tí wọ́n bá sọ̀rọ̀ olúwo fà á sì lọ bọ́ olúwo wọ́n dẹ̀ ṣàlàyé á sì lọ bá wọn tọ̀ náà padà àwọn kan dìde náà àwọn ọlọ́mọba kí ẹ sì gbọ́ ọlọ́mọba o mo ti sọ̀rọ̀ ọ̀rọ̀ kan fún yín àwọn ọlọ́mọba pọ̀ o àwọn ọlọ́mọba pọ̀ tábà ní wọ́n tú wọn lẹ̀ kí wọ́n á sọ̀rọ̀ ẹ mọ̀ o àwọn náà lè dẹ́gbẹ́ ọlọ́mọba lẹ̀ bẹ́ẹ̀ sí rí ẹ̀ tẹ́ pé nínú olúwo ẹgbẹ́ bíríkìlà méjì ló wà ẹgbẹ́ kan táwọn kan dálẹ̀ tẹ́ fi ń yà àwọn èèyàn jẹ àtẹgbẹ́ táyé ìsìláàmù tá a fi ìsìláàmù gbé kalẹ̀ títí tààhùn ẹgbẹ́ bíríkìlà tààhùn wà ń wò ẹgbẹ́ ọlọ́kadà tààhùn wà ń wò ẹgbẹ́ oníkápẹ́ntà tààhùn wà lọ́wọ́ kò sí ẹgbẹ́ òṣèlú tí lẹ́yìn olóṣèlú ọ wà àwọn ẹgbẹ́ òṣèlú tí àwa táwọn fi ìsìláàmù manage ẹ̀ ọ wà kò sí ẹgbẹ́ tí wọ́n ń ṣe nílùú tí àwọn ò ṣe àwa náà ọlọ́mọ ọba rẹ́rẹ́rẹ́ kò sí ilé kankan tẹ́ fẹ́ dé tẹ́ni bá tààhùn bẹ́ẹ̀ kò sí kankan tí ò yé wa o ẹ yóò kú gbẹ̀rẹ̀ tẹ́ ń pera yín pé ẹ fẹ́ràn wò ebi náà wọ́n ń gba ilẹ̀ wo odi abúlé mọ́kànlá làwọn èèyàn kan kéṣe ìbàdàn ní báwájà nídàkọ àbàwọ̀n ọba kan ló jẹ baálẹ̀ kan ló jẹ ní ẹgbẹ́ ẹ̀wọ̀n bíi ní kótọ́ọ̀gì wá sí kínní adẹ̀ ti sọ pé kíjọba yanjú ẹ̀ olú òṣìṣẹ́ tó pọ̀ àwọn ọmọ ọkọ̀ owó òṣìṣẹ́ tó pọ̀ ẹ̀yin gbé ọtẹ pé ayé lọ́mọ ọba ẹ̀ ṣe kọrí síbẹ̀ kẹ́ ẹ lọ yanjú ẹ̀ ẹ̀mí ti sùn bẹ́ẹ̀ àìmọye dúkìá àwọn èèyàn ni wọ́n bàjẹ́ odidi abúlé bíi mọ́kànlá àbí jù bẹ́ẹ̀ lọ ni wọ́n raid ẹni àní rí yín bíi láàrin ìkẹkẹ tẹjọ máa dùn ẹ máa jà sí pé àwọn máa fún wa ní ẹ̀tọ́ wa ẹ̀tọ́ òwò lẹ̀tọ́ yín ẹ lọ sí ní ẹgbẹ́ kìí ọ̀rọ̀ fún yín ẹnìkan kan má dùnnú wọ́n ní ọba kan sọ pé ẹ̀yin ará òwe ọmọ ọba wo à ń bọ̀ wọ́n yóò lú ònù ẹ má jẹ́ kí gbogbo ọ̀la náà àwọn àdá máa ń mú àwọn èèyàn níbi tálá ọkọ tí wọ́n dẹ́wò láyé Oyètọ́lá wọ́n gbọ́ olé wọn ní ọba súnná kí wọ́n ń pèlè lọ́mọba àwọn èèyàn máa ń pèlè lọ́mọba ọlọ́mọba àwo ìjọ ìlẹ̀ ń jọba tọ́lọ́mọba ń fìyàn ìjọba mú òun mú ọdọ́ ti gbà wípé àwọn olóṣèlú ní fìyàn ìjọba lọ́wọ́ báyìí ifá gan ọ̀rọ̀ wọ́n mú mọ́ ifá ọ̀rọ̀ wọ́n mú mọ́ kìíní kan ọ̀rọ̀ gbogbo tí wọ́n ní kólúwò ṣe nílé ọ̀tọ̀ tí wọ́n máa ṣe tutù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni ò ṣe láwọn ẹ̀bọ̀ tí wọ́n máa ṣe síbẹ̀ wọ́n ń sọ bá rẹ̀ lọ ọdẹ ń fáyìn gbogbo ẹgbẹ́ tí àwọn ọba máa ń jọyìn àwọn ẹgbẹ́ burúkú tí wọ́n máa ń jọyìn kò sí kàkà tó jọyìn èyí tí ń dáhùn láàmú nù ṣe rí style tó lúwò mú wá ó yàtọ̀ kẹ́ ẹ rí kọ́tà ọ̀pọ̀ bá yẹn ní tó dé ni pé bí wọ́n ṣe ń ṣe é bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ò ṣe yẹn àmì ìtọ́ bá dá ń bẹ̀ èmi olúwo ṣe tá àti máa ṣe kíni àti máa ṣe olúwo láwọn ọ̀rẹ́ tó jẹ́ kí sẹ́ẹ̀ tí wọ́n fẹ́ràn rẹ̀ lórí àwọn nísìn ọdún Elédùmarè tó olúwo máa ṣe àwọn ìwá ẹ̀ẹ́dẹ̀ àwọn kírísítẹ̀ wọ́n dẹ̀ lọ àwọn láìkẹ́ ń tiẹ́ àwọn ní kọ́ mọ́ bá sọ di nǹkan míì táwọn bá sùn dọ́dọ̀ rẹ̀ ní ìsìn wọn láwàlá ní kábíyèsí àdẹ́ẹ̀dẹ̀ ń bẹ́ náà àwọn ẹlẹ́bọ náà kódà àwọn alásà tẹ́ máa promote àṣà tó ń láìkẹ́ olúwo bí kíní ní nǹkan mi ẹ wá máa gbọ́ sẹ́rí ìwò ẹ wò dáadáa o tẹ́nìkan bá ṣe wúruwúru tẹ́ ẹ bá jẹ́ kí wọ́n jáde sí yín ìjẹ́ pè ní ìwò ìgboro wò àwọn tí wọ́n lè ṣe òkè dílẹ̀ àwọn yúùtì àwọn ọ̀làjú àwọn àfáà gidi tí èsà àfáà ráhùn ráhùn gbogbo apáta lọ́wọ́ pẹ̀lú torí pé wọ́n mọ̀ lẹ́yìn pé ó tako òòṣà tí ẹ̀ ń búlé lórí ó ègé ìsìnkán mọ́ yàrá lóhun jẹ ọlọ́run ló sì mọ iye ọmọ tó ti ríṣẹ́ kéde fi pound ẹ̀mọ iye ọmọ ló ti ríṣẹ́ túrò olúwo kò ní wá fi pound kò ní sọ pé mi mọ jẹ́ kí kò ní gba kankan lé lórí olúwo èsì ìtàlẹ̀ àwọn kan sì fẹ́ kọ́ máa talẹ̀ àwọn kan fẹ́ kọ́ máa talẹ̀ káwọn ọjọ́ máa nẹ́pẹ̀ ń bẹ̀ àwọn kan fẹ́ máa fowókọ rẹ̀ talẹ̀ àwọn alẹ̀ kan bẹ tẹ́ fowókọ olúwo ta nígbà tí ọdọ́ràn olúwo tó máa pé ẹ̀yin tẹ́ talẹ̀ ní ọmọ sí wọ́n ń dun àwọn kan lónìí táwọn náà wà náà tí wọ́n sọ pé ǹsẹ̀ tí wọ́n ṣe ń dá torí bẹ́ẹ̀ sí wọ́n talẹ̀ láyé ọba míì wọ́n fowókọ olúwo talẹ̀ wọ́n sì mú jẹ tí wọ́n bá rojọ́ níwájú olúwo nígbà ọlọ́run ẹgbẹ́ tí wọ́n bá jọ wà ìyá yọmọ wo ni pé wọn gbọ́dọ̀ sí àwọn ọmọ ọba ẹ wo gbogbo àjọ ní ìwé àwọn ọmọ ọba sì pọ̀ tájọjọ ọmọ ọba àpọ̀ lọ rẹrẹrẹrẹrẹ mọ̀ ń gbọ́ táwọn kan tí wọ́n ń bá mi ní ìsìn pé àwọn bá wọn kan fa wàhálà ẹ má bá wọn fa wàhálà wọn à nítumọ̀ wọn à folúwo jẹ wọn à sì lè yọ olúwo wọn lẹ́yìn kan
wọ́n tò lẹ́yìn Ọ̀ọ̀ni kí lọ́kàn Ọ̀ọ̀ni pẹ̀lú ìlú wa Ọ̀ọ̀ni òun àti ìfẹ́ rẹ̀ ni àwọn kan dá ń bẹ ní ìfẹ́ náà tí wọ́n láìkì Ọ̀ọ̀ni lórí ọ̀rọ̀ ọlẹ̀ àwọn kan náà ń bẹ ń bẹ ṣé gbogbo èèyàn ni wọ́n máa ń láìkì tán ni so nípa bẹ́ẹ̀ yín ẹlẹ́bọ ẹ má rò bẹ́ẹ̀ ti rí chance o rí chance kankan o Olúwo èyí kò sí àkànjọ sí kíni tí ó ṣe kìí ṣọ̀tá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kẹ́ ẹ gbọ́ dáadáa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kò sí ẹnì kankan tí máa bá ṣọ̀tá mùsùlùmí ní báwọn kírísítẹ̀ náà bá sì dé ọwọ́ ẹ̀kọ́ ọ̀mù wọn nínú nǹkan tí mo fi láìkí ẹ̀jù ó ní wípé ẹ lè rí ní tí ń jẹ mọ́ ìkórìíra ẹ̀sìn kan lọ́dọ̀ ẹ̀ wọ́n dẹ̀ máa ń láìkí gbogbo ẹni tọ́lọ́mbà sí dáadáa ṣe bóyá ó jẹ́ èèyàn ńlá wàláhì tàláhì ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun and then ẹjọ́ àṣọdọ̀ ọ̀rọ̀ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti ṣe bírà nílùú Ìwó ẹni tí mo rí tó dára nílùú Ìwó tó ní agbára tó kọ́ change Ìwó òun náà ni gómìnà Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá pẹ̀lú àwọn títí tó dá àtàwọn kan tó ṣe ẹni kejì náà ni gómìnà yìí ṣé tí Olúwo bá jẹ́ ọ̀tá gómìnà yóò àṣe dáadáa sí ọ̀rẹ́ ní ẹ̀hún kẹ́ ẹ má tara yín jẹ o Olúwo yìí ṣe ọ̀tá kì í bá ẹni tó bá wà ní ipò kì í bá ṣọ̀tá ọ̀rẹ́ Bọ́lá Ahmed Tinubu ní kódà táà gan bá sọ̀rọ̀ tó bá fẹ́ ṣe bákan wọ́n á pè ìdí a máa respect ààrẹ wa o á sì gbọ́ sí yẹn lẹ́nu àwọn àdọ́rà náà mọ̀ pé dandan yẹn gbọ́dọ̀ àwọn náà ìbò mi ó níye kò sí state tí mi ti níbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí mo dẹ̀ ṣiṣẹ́ láàrin àwọn ará north tó rọ àwọn wùlámà yìí pé ẹ bá ní support Tinubu ẹgbọ́n mi nìsín so àwọn máa ń respect ẹni tó lọ́n bá gbé ọlá fún ṣùgbọ́n kì í ṣe débi kó ní aráàlú la àdúkọ́ takẹsẹ̀ mi bá ti takẹsẹ̀ mi wọ́n sọ fún ọ tó bá takọ aráàlú á pè ọ sákèsì tó bá sì ka aráàlú á pè ọ sákèsì ọ̀tán ní kúkúrú jùlọ lọ́rọ̀ wa ni wípé àwọn ọmọ ọba níwò wọn ìṣọ̀tá Olúwo wọn lè ba ilé tí wọ́n kọ́ kọ́ wọn á máa dáwó fúnra wọn tá a bá rí inú àwọn ọmọ ọba tí inú bá ń gbé ẹ̀gbọ́n mi nìṣẹ́ tó bá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tó wá bú Olúwo ẹ̀jẹ̀ àmọ́ tàrà ní ó reply rẹ̀ tó bá lò ló kọ ọmọ ọba àwa náà kọ àwọn ọmọ ọba yòókù náà jáde so mo sì rí pé gbogbo àwọn bàbá wa tí wọ́n jẹ́ mọ́gàjì olórí ilé ọba kọ̀ọ̀kan wọ́n ṣe làákàyè torí ní àwọn táìmù kan tá a lọ rí Olúwo tí Olúwo fẹ́ náà nìyẹn àwọn bàbá yẹn àná mọ̀ sí meeting pẹ̀lú mi ṣùgbọ́n àwọn kan tí wọ́n jẹ́ pé àwọn nǹkan tí ò tó nǹkan tó wọn lé nílà káì bí àwọn bàbá wọn àti lé ní sùúrù pẹ̀lú wọn wọ́n ń bẹ tẹ́ pé ara wọn ò balẹ̀ ètò wọn kì í ṣe majority kódà wọn kì í ṣe minority wọ́n kéré ju minority gan lọ ìkejì ni pé ẹ kó ọmọ ọba sẹ́gbẹ́ kan ìtẹ́ ń pè ní wò ẹgbẹ́ ìtẹ́ ń pè ní wò gbogbo ìtẹ́ ń pè ní wò ẹ̀yin Olúwo làwà kódà àwọn Christian gan láìkẹ́ àwa mùsùlùmí aláìkẹ́ Israẹli àwa mùsùlùmí ọ̀làjú gbogbo dakatir tí ń bẹ níwò àwọn afáàtọ̀ àtàn jáde láti Saudi Arabia gbogbo wọn pátápátá kódà àwọn tó yẹ pé láàrin ara wọn ní àwọn ìyapa ẹnu kọ̀ọ̀kan wọ́n sì ẹnu wọn kò lórí Olúwo bàbá wa Khalifa Sheikh Abaki ibi tí wọ́n wà nìyẹn wọn bàbá wa ń lé àmì ní igbá ní àárẹ̀kì ní àwọn bàbá dáadáa àwọn àlùbáríkà torí kò sẹ́ni kankan tí Olúwo èkì pọ́nlé ẹ má tara yín jẹun ẹnì kan bá ta sí Olúwo gbogbo yóò jóná dànù yóò gbóná kò sẹ́ni kan bẹ́ẹ̀ bá ń fẹ́ ìdàlúrú ni wọ́n sọ pé wọ́n ta sí Olúwo Ìwó ṣẹ́ra wa àwọn ìfaramọ́kẹ́ ọmọ bá dúkìá jẹ́ ní ìgbà alákọ̀ọ́kọ́ àwọn èèyàn ti kóra wọn jọ tán láwọn lọ máa sunlé àwọn kan tí wọ́n ń dìtẹ̀ Olúwo àwọn aláṣọ fún wọn pé Ọlọ́run ọ̀fẹ́ àwọn aláṣọ fún wọn torí àwọn tí wọ́n láìkì Olúwo wo àwọn kan bẹ wọn ò sí lórí íńtánẹ́ẹ̀tì láìláì àwọn lọ́pọ̀ jù sọ̀rọ̀ gbogbo ẹ̀dá ẹlẹ́wà lórí íńtánẹ́ẹ̀tì wọn ẹ̀ máa ráwọn tí wọ́n jẹ máa takora yín àwọn kan sì ń bẹ wọ́n kàn máa wò ó ní pé kí ni ń wì ẹ wọ́ kó ń bẹ́ẹ̀ tó bá di reality ọmọ pé Olúwo lọ́wọ́ àwọn fídíò omi tí wọ́n ti welcome rẹ̀ gbà tó ti ájìdè àgbà tí wọ́n fẹ́ yọ mo sọ fún olórí wa kan kí n torí orí afẹ́fẹ́ tí mo wà mí ò ní dákun tó mo ní ẹ má ta sí Olúwo tẹ́ bá ta sí Olúwo gbogbo ìlú yóò gbóná gbogbo state gan yóò gbóná wọ́n ní bò ní ẹ máa wòran ọjọ́ àlàrúbà ni ẹ máa wo ẹsẹ̀ sùúrù ẹ máa wo Friday a sọ fún yín pé ta ló níwò nígbà tí ó ti Friday èmi tí ẹ pẹ́ torí Jímọ̀ tèmi máa ń pẹ́
bí ó lè tẹ̀ ní akàn ti jẹ́ kí àwọn ọlọ́kadà àwọn ìyálọ́jà àwọn aráàlú ajẹ́ wọ́n wà wí àpé àwọn kan o wọ́n ń bínú wọn láwọn yọ Olúwo ṣe nígbà tá a dé ààfin àwọn èèyàn ti pọ̀ débi pé èèyàn ti ń bẹ ní ẹ̀yìn ààfin tí wọn ò wọlé wọ́n times 2 àwa tá a wà nú ààfin àwọn èèyàn Olúwo gan rí báyìí ó ń sunkún sọ́lọ́run lọ́rùn ni ọjọ́ Olúwo gan lójú múlò àwọn tó tàì ti wá tó bá wọn wá ti àtójọ́ tó ti ájìdè tẹ́ẹ̀bẹ̀ pé ẹ̀sìn ni ọkọ̀ aráàlú àwọn ọmọ ọba ìtàn wọ́n láti Ifẹ̀ ìyá ìfòrò tẹ́ kó ayé sí nígbà tẹ́ ń bọ̀ láti Ifẹ̀ ṣe àròbí àwọn ọmọ rìn káàkiri bẹ́ẹ̀ ọdún tẹ́ ti ń parí pé wá láti Ifẹ̀ tálẹ́ rí ti ń sí káàkiri bẹ́ẹ̀ nísìn ìtàn tó bá pè wá ó ṣe gbọ́ ìtàn tí ọba ti pè wá ẹ fìtàn lẹ̀ gbogbo àwọn àtàtà ìwé ìjẹba kò pọ̀ èébú pọ̀ ń bẹ kódà ìtàn máa lè wà ẹ má tú ìtàn wo torí gbogbo ẹgbẹ́ lọ pé ẹ wá láti fẹ̀hún ẹ bá àwọn kan náà ń wò àwọn kan náà sọ fún pé ẹ bá àwọn níwò ẹ má tú ìtàn tí ò nítumọ̀ inna akramakum inda Allahi atqakum ẹni tó lápọ̀nlé jù náà lẹ́ tó páyọ̀ Ọlọ́run ṣé ìwà jẹ́bi ìfẹ́ nígbà ẹ wá láti fẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wa ó kálukú àárín káàkiri ni Ọlọ́run ló nílẹ̀ àwọn tó bá ti débì kan sì jẹ́jẹ́ ọba tí ó nílẹ̀ òní kọ́ máa ṣàpọ̀nlé ẹ̀ àwa ò ní sin ìtàn òsì àní fi ìtàn yín àní fi fọ́ǹbù ìtàn yóò ṣe fọ́ǹbù torí gbà tẹ́ ń bọ̀ ẹ kì í ṣe mùsùlùmí ẹbọ ni ẹ ń ṣe ṣe tẹ̀tọ̀ wá fẹ́ kí n máa fi fọ́ǹbù nù àwọn míì ní òpìtàn bí ọba sì fẹ́ pìtàn lẹ́ẹ̀ náà ní sí ìtàn olódò náà ni ìtàn jẹ́ pé bẹ́ẹ̀ pápápápá àbẹ kọ̀ṣẹ́ tó máa kọ́ ìtàn tẹ́ máa pa ní ìsìn bí ìtàn oríṣi mẹ́rin ní máa wà lórí iṣu kan tí wọ́n sọ̀rọ̀ Oòduà àlàṣẹ gan ní ìsìn wọ́n lè sọ pé sẹ́ẹ̀nì ló fi lọ́tọ̀ wà lọ́tọ̀ di ọ̀run wọ́n lè ní kẹ́ni Benin kan ló rìn lọ oríṣiríṣi ìtàn ẹ̀mọ́yé ìtàn tẹ́ ẹ̀ máa ń pa tí wọ́n máa bára wọn tí wọ́n máa takora wọn èyí wà ní ẹ̀fẹ́ mẹ́fọ́n bù oyin tí Kùránì sọ fáwà rí inna akramakum wa ja'alnakum shu'uban wa qaba'ila ọlọ́ni inna khalaqnakum min dhakarin wa unsa ṣe nínú ìyá yín àti bàbá yín Ádámà àti ìyá yín Háwáù ni mo ti dá gbogbo yín wa ja'alnakum shu'uban wa qaba'ila èmi ni mo sọ yín di abúlé oríṣiríṣi àti orílẹ̀-èdè oríṣiríṣi èmi ni mo sọ yín dàbẹ́ tí tọ́ka sí gbogbo tó kálukú lọ dá orílẹ̀-èdè sí Ọlọ́run ló ní Ọlọ́run wa ní kẹ́ ẹ padà gbọ́ inna akramakum indallahi atqakum ẹ̀dì tó lápọ̀nlé nù yín ní tẹ́ ẹ fi lè ṣe yánran atqakum ẹ máa ń pààyàn Ọlọ́run ẹ̀sìn ló ṣe pàtàkì àti ìfẹ́ ọmọ èèyàn development ìran àwọn èèyàn lọ́wọ́ báwo làwọn yóò ṣe ní fọkànbalẹ̀ ní tó kàn án nù gbogbo àwọn àtàtẹ̀ ń wí ẹ padà dáa kẹ́ ẹ pa tán kẹwàá rí ìrìnàríra yín kẹ́ ẹ pa ìtàn tán gbogbo ìtàn tí ń bẹ́lẹ̀ lónìí ilẹ̀ káàró òjìire tí wọ́n bá tu àmà jà ní ọgọ́rùn ọdún méje àmà jà ní tí ì bá ṣe pé ìjọba tó bá lórí gbogbo nǹkan òkú ó ti sùn láàrin Ìbàdàn sí Ìwó yóò pa ìtàdé olódó Ìwó sọ pé òun ilẹ̀ òun dé olódó àbí ṣé gbogbo ẹ̀mọ́yé àwọn ará Ìwó tí wọ́n bẹ̀ ní Lálùpọ̀ kódà ìwé yìí yóò pa ìtàdé Ìkirè so ìtàn wọn lẹ́fẹ́ máa ń tú ẹ fi àlàáfíà alẹ́ ẹ jẹ́ kí àwọn èèyàn gbádùn wọ́n pa àtàrán ọ̀rọ̀ kan tí ò nítumọ̀ ìtàn tí èèyàn bá pa tó bá ti support ẹ bá wọ ní bá ṣe kíni àníbá pa láwọn ìwo ni a sọ pé òun parọ́ ṣùgbọ́n a sọ pé òun sòdodo náà ìkọ̀ sí gbogbo ìtàn yín pátá tí ọba ti sọ pé nígbà tí ìtàn yẹn ń ṣẹlẹ̀ àwọn báyìí wọ́n máa kọ́ wọ́n máa kà ẹ̀yin máa kọ́ ẹ máa kà yẹn ìgbà wo lẹ bẹ̀rẹ̀ sí máa kọ̀ tán Yorùbá àwọn ìtàn tó ti pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tí wọ́n ti parọ́ mọ́ tí wọ́n ti dàrú tó wá yá tẹ àṣà ń kọ̀ọ̀kan ní ìsìn ọwá ní tí wọ́n bá wá ń sọ fún mi lórí íńtánẹ́ẹ̀tì ìtàn tí wọ́n ń pa lórí íńtánẹ́ẹ̀tì ní kémi máa gbàgbọ́ ọfẹ́ máa mú mi sìn àbí ọfẹ́ máa tàn mí ọfẹ́ máa gbá mi 419 kò sí ìtàn kankan tó sọ yìí ní ìtàn tó bá ìbẹ̀rù Ọlọ́run mu tó ṣàǹfààní tí ò ní bí ogun kò ní bí ọ̀tẹ̀ gbogbo wa lábẹ́ nílẹ̀ gbogbo wa lọ́lọ́mọ ọba gbogbo wa lájọ lọ́ba tẹ́wọ̀n pé ní ìsìn bẹ́ẹ̀ sí máa jọba kọ́ ni wọ́n jọba ní ìsìn automatically ayé ti di ayé mi ìsàyè fámọ́ ìsàyè ọmọọba ayé ọmọ akára ẹgbẹ́ ìṣẹ́ kálukú kó ọmọọba kan ọ̀kan lé débi ilẹ̀ kan tí èmi ní wọ́n á ní pé òun ọba lé lórí lágbègbè ní ìsìn ẹ̀dáwì jẹ́ ní ìsìn àwárá ilẹ̀ ńbẹ̀ ni wọ́n náà kan sọ pé ilẹ̀ táà ti rà ní ilé àwọn
fámìlì kan ní gbò kó fámìlì rẹ̀ ní mọ́rálẹ̀ mo sì níwèé lẹ̀ mo sì sanwó so tó bá wù mí ó lè kó kọ community mi tú láàyè yín lákòndé inú kó wálé yàdé ẹ̀yẹ́ máa ṣẹ̀sìn yín àwọn náà máa ṣẹ̀sìn wa ibi tá a wà á apologize lọ́dọ̀ ọba kankan gbogbo owó ni o àwọn aráàlú ọ̀fẹ́ gbọ́ ọba kan tó bá jáde pé olúwo àwọn táwọn àjọmọ ọba àwọn apologize lọ́dọ̀ Ọọ̀ni àbọ̀bá kan àbí kinní kan pé n tó lùwò sọ kò rí bẹ́ẹ̀ wọ́n tọ̀ wọ́n á yẹ̀yẹ́ ara rẹ̀ ní àárẹ̀ yẹ̀yẹ́ apologize lọ́dọ̀ ẹnìkan kan ẹgbẹ́ ìṣẹ̀ wọn kà lùkọ́ máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀sì wa ibi abábára wa ni orírun wa ibi abábára wa ni ká ṣe bẹ̀ dáadáa ká gbé pẹ̀lú àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú àlàáfíà ká sì dúró mọ́ ìjọ kan ṣoṣo Ọlọ́run ọba àlekèọlá ká pa àwọn àgbàlagbà lé nínú wọn làwọn ọba ètí ọba ṣẹbọ ètò ọba ti ṣẹbọ ẹ̀gọ́ ni láti ṣẹbọ ẹ̀gọ́ ni ìlú kan nísìn wọn ni wọn gbọ́dọ̀ tẹ̀pá ń bẹ wọn tún gbọ́dọ̀ tayán ayé wọn lọ bá wọn tí wọn lọ bá wọn irú bẹ́ẹ̀ nísìn kò lajú ju bẹ́ẹ̀ bá wo irú ààyè báwọn kò ní lajú nígbà yìí pé wọ́n tẹ̀pá ẹ̀mọ iye ẹ̀pà wọ́n sì ń jẹ́pà wọ́n á ní wọn gbọ́dọ̀ ta ẹ bá fẹ́ sọ̀tàn nítorí tí wọ́n gbọ́dọ̀ ta ẹ̀pà ẹ bá gbọ́ ẹ máa rú ẹ̀rìn bí ìtàn ìjàpá àmì ìjọba ẹ̀rẹ́kú oríṣiríṣi wọ́n sì máa pa náà gbé gíní ẹ máa tẹ̀pà ẹ máa jẹ̀pà tí n bá wà ń lu wọ́n ta ẹ̀pà wọ́n jẹ ẹ̀pà pọ̀dẹ̀ sí àkàtì ọ̀sẹ̀lẹ̀ àti ẹ̀tẹ́ láwọn èèyàn tí wọ́n ti dìde ń bẹ̀ tán ní rọ́bìsì ni bí èèyàn bá lajú ó lè máa dúró tì ránu ìwọ̀n tí èèyàn bá lajú ẹgbẹ́ mi nìsín ìyọ́ ọmọ ọmọ tí ó dá àti ìkàtí ọ̀dá Ọlọ́run wà pẹ̀lú wa wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. Assalamu alaikum. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.